ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kókóore o ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kókóore Fọláṣadé bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kókóore o ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kókóore kórí inú rẹ̀ má bà tòde jẹ́ kí wọ́n má ṣe ṣàkóbàtà fẹ́gbẹ́ ọlọ́jọ́ ìbí bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kókóore ọmọ Fọláṣadé o. Ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe lágbára ọba dání wáyé ọmọ Fọláṣadé ó ti wá sọdún èyí náà April 27 nídùn àmúkù ìtàn lágbára Olódùmarè ọba mi ọmọ aládùnmọ̀ sí ò gbọ́dọ̀ jẹ́rẹ́ sí ni mo ń ké sí lọ́wọ́ ó mọ̀ pé ìwọ ló máa sápẹ̀jẹ́ bọ̀gọ̀ lọ ṣe bẹ̀ iná bàbá rẹ ló sápẹ̀ jẹ́bú yemore fọṣọ ọmọ àdìgbà oró kan yemore ṣebí nílé bàbá ni ọmọ ẹ̀pà bóyá sọ̀gẹ̀dẹ̀ ẹ mọ̀ pé ẹ̀pà ò kì í jàdàbà nílé bàbá tó bí ọlọ́mọ ó ní kí wọ́n fóun lẹ́dí ìyẹn ni ọmọ ẹ̀pà ń borí ọ̀gàgà ń bí wọ́n ni mo ń pè sí lọ́wọ́ ọmọ ẹ̀pà ìsákẹ̀kẹ̀ fọwọ́ bọmú èkejì ni mò ń kì í lọ́wọ́lọ́wọ́ àṣeyí ṣàmọ́dún o ọmọ oníṣubí gbórùmírùmí ọmọ ọ̀sánwó yàtàtà yíyọ sọ́bẹ̀ ọmọ olóró ọ̀rúwòkíwòkí ọmọ olóró ọ̀rúwòkíwòkí ni mo ń ké sí lọ́wọ́ ìwọ gangan lọ máa panájà rẹ nílùú sí àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe bẹ́tí rẹ bá ń jámọ́ mi kan rárá o ọkọ rẹ ló pè mí lórí àgbo ó ní Jojolo Olodumare mọ́ bá mi kì í fẹ́ òun ni aya òun ni aya rere lọ́dẹ ọkọ tí ń sọjọ́ bí lò ní o àṣeyí ṣàmọ́dún ọmọ Fọláṣadé o arẹwà obìnrin ni orí o àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe kó gbó bí olúgbógbó tìrìgbó kó gbó bí olúgbógbó tìrìgbó kó gbó bí àgbàkan tó gbó títí tó fọmọ owú sóńdè ọ̀run ọmọ owú yọ títí ọmọ owú dókínì ọdún wánidé ká mọ́ ṣe rọ́mọ òbí lórí àtẹ ọmọ Fọláṣadé lọ́dọọdún ló mọ̀ bẹ́ẹ̀ lágbára ọba dání wáyé ìlàyé ọlọ́run kò níjó sọ́kú láyé orí o bẹ́tí rẹ̀ bá ń jámọ́ mi kan rárá tán bá níta ní kéwì sí ọ létí mọ́ bá ń sọ fún